ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n ròyìn àwọn ìwà àbàjẹ́ èyí tí ọba yìí máa ń hù. Ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n ní ó ń gbalẹ̀ onílẹ̀, ó ń talẹ̀ ìjọba. Àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ló tún máa ń fi ọwọ́ ọlá gbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú. Ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Ifọ̀ lórí ọba, èyí tó jẹ́ pé ó fi ọwọ́ ọlá ó fi gbá èèyàn lójú. Mo wá ṣàkíyèsí wípé tó sì jẹ́ pé àwọn ìjọba ti gbé ìgbésẹ̀ lé ọba náà lórí wípé láàrin oṣù mẹ́ta wọ́n fún ní suspension lórí ipò ọba náà. Inú wa dùn púpọ̀, àmọ́ lẹ́yìn àwọn nǹkan yìí àìmọye awuyewuye la tún gbọ́ lẹ́yìn ọ̀rọ̀ yìí. Ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n ròyìn àwọn ìwà àbàjẹ́ èyí tí ọba yìí máa ń hù. Ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n ní ó ń gbalẹ̀ onílẹ̀, ó ń talẹ̀ ìjọba. Àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ló tún máa ń fi ọwọ́ ọlá gbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú. A ní ọlọ́pàá lòun, gbogbo ọlọ́pàá Nàìjíríà lòun náà sì mọ̀. Tẹ bá sì wọnú fídíò yẹn ẹ rí pé ó mẹ́ńṣọ̀n ọ̀rọ̀ yẹn lóòótọ́. Ṣé ẹ rí ní ṣókí ọ̀rọ̀ tí mo kàn fẹ́ brief tó pé mi ò fẹ́ pẹ́, òun náà ni wípé gbogbo alágbára ayé pátá ẹ jẹ́ ká ṣọ́ agbára láti lò. Gbogbo ìwọ tọ́lọ́run bá gbé sí ipò, má lérò wípé ìwọ nìkan ló máa bẹ lórí ipò yẹn lọ gbére. Gbogbo ìwọ tọ́lọ́run bá fi sípò àṣẹ, má pàṣẹ nípàṣẹ wípé ò ní kú mọ́nú ayé. Ẹ jẹ́ ká wo ti ọba yìí, ẹ jẹ́ ká fi ṣàríkọ́gbọ́n, ẹ jẹ́ ká wò ó ká fi ṣe àwòkọ́gbọ́n. Ìdí ni wípé ọba tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn aráàlú orílẹ̀ ní Ifọ̀ wọ́n sọ̀rọ̀ ọba yìí dáadáa. Wọ́n ní ọba yìí fi agbára gbalẹ̀ onílẹ̀, kódà ibi tó lágbára dé á tún ta ilẹ̀ ìjọba, á ní kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ti gbé sípò, ẹ jẹ́ á tẹ̀ jẹ́jẹ́, ẹ jẹ́ ká máa rántí àsìkò táwa náà ò ní sí ń bẹ̀ mọ́ tó máa kó àwọn ọmọ wa nú ayé. Kí láyé fẹ́ sọ nípa wa nígbà tá a bá lọ? Eléyìí ni mẹ́sẹ̀jì tí mo ní fún gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba gbé ipò àṣẹ lé lọ́wọ́. Kò ń ṣọba ilẹ̀ Yorùbá nìkan o, àtẹ̀yin olóṣèlú ààyò yín lẹ̀ ń bẹ̀, tó sì jẹ́ pé ó yẹ kí a máa rọra tẹ ilẹ̀, torí pé ilẹ̀ tá rí ilẹ̀ ń yọ̀. Bákan náà ni pé kò ń ṣe ọba yìí nìkan ló ń wu irú àwọn ìwà báyìí. Àwọn ọba aládé bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n pọ̀, tó ṣe wípé tẹ́ oníkálùkù bá ń sọ ìwà tí ọba míì wù nínú ìlú tó ń gbé, orí social media máa bàjẹ́. Àmọ́ mo fẹ́ pè yín sí àkíyèsí ẹ̀yin ìjọba wa, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ṣe pé ẹ fẹ́ fi ṣe ọba aládé, ẹ bá máa gbìyànjú àti máa create school ìdánilẹ́kọ̀ọ́ lórí leadership. Báwo la ṣe ń ṣe olórí? Àmọ̀ràn ni fún ẹ̀yin ìjọba. Báwo la ṣe ń ṣe olórí? A bá gbìyànjú láti create ẹ̀ kó tó di pé fìyàn ṣe olórí. Yálà ọba ìlú ni, from honourable to senator, house of assembly, house of rep, kò ń ṣe ọba ìlú nìkan ló ń yọ ayé jẹ bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tá dìbò fún yín pé kó wọlé, àwọn náà ń jẹ ayékáyé bẹ́ẹ̀ láti lè fi ọwọ́ ọlá àtọwọ́ agbára láti lè fi máa fi gbá àwọn èèyàn lójú. Eléyìí jẹ́ àkíyèsí pàtàkì tí mo pe ẹ̀yin ìjọba wa sí, àtẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ onílàákàyè ènìyàn.
ẹ má jẹ́ ká torí owó, ẹ má jẹ́ ká torí orúkọ, tá bá tiẹ̀ wá torí orúkọ, ẹ jẹ́ ká wo ìwà ọmọlúàbí tí ń bẹ lára ẹni tá a fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí. Ọ̀pọ̀lọpọ̀ olórí tí ò bá ti ṣèlú dáadáa, ìlú yẹn ò lè tò. Eléyìí jẹ́ mẹ́sẹ̀gì fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìjọba wa, ẹ bá wa create bóyá skul ẹ máa fi wọ́n sí tí wọ́n máa lọ study. Mo kàwé ò sọ pé kéèyàn mọ olórí ṣe o. O jẹ́ mùsùlùmí o kéwò ò túmọ̀ sí ipò lè mọ olórí ṣe. Àmọ́ tẹ́ ẹ bá gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀, tó bá jẹ́ pé six month course ló máa jẹ́, a year course ló máa jẹ́, ẹ jẹ́ kó lọ máa ṣe ẹ̀kọ́ yìí kó sì máa gba certificate kó máa wà nínú palace. Eléyìí yóò máa tọ́ka sí wípé ṣèbó gbáwájú ìjọba kọjá. Tá bá wá rí ẹnìkan nínú ẹni tá a fi ṣe leadership tó bá misbehave, ìjọba ó mọ ìjìyà tó yẹ kó fi jẹ. Ọba olórílé of orílẹ̀ Ifọ̀, òun nìkan kọ́ ló ń wúrú wáyé o. Àwọn ọba pọ̀ láyé tí wọ́n ń ṣerú ẹ̀, tí wọ́n á sọ wípé kò sí nǹkan kan tẹ́dá kan lè ṣe. Tó sì jẹ́ wípé ẹ má gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ police station tó jẹ́ tìjọba tó ń bẹ ní àgbègbè kankan, àwọn ọba yìí ti tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀, wọ́n ń gbàbọ̀dé fúnlù. Ìdí nìyẹn tó fi jẹ́ pé iṣẹ́ ìjọba ò kì í sábà yọ nínú ìgbèríko ìlú. Eléyìí jẹ́ mẹ́sẹ̀gì tí mo sì rọ gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ bá mi ṣí ẹ̀ sáyé kó lè dé ọ̀dọ̀ ìjọba. A kí gómìnà ìlú Ògùn State èyí tó gbé ìgbésẹ̀, bàbá wa Abíọ́dún Dàpọ̀, ó ṣeun púpọ̀ lórí ìgbésẹ̀ yìí ní kíákíá. Ẹ wá túbọ̀ ṣe investigation nínú ìlú yìí. Ṣé kò ń ṣe pé tí ọba yìí bá padà sórí ipò yóò wá retaliate padà lọ bá àwọn ẹni tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí? Ṣé kò ń ṣe tó bá padà sórí ipò kò ní padà lọ rán assassin lọ bá ẹni tí ó cast ọ̀rọ̀ yìí? Torí pé ẹ gbọ́dọ̀ rò dáadáa, ẹ dẹ̀ gbọ́dọ̀ fi òfin láti fi di ọba yìí mọ́lẹ̀. Tẹ́ ẹ bá fi òfin di ọba yìí mọ́lẹ̀, àìmọye nǹkan tó tún jù báyìí lọ á tún padà ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́yìn ò sì ní mọ̀ sí. Tẹ́ ẹ bá listen to the video very well, ọba yìí mention wípé màá pa ẹ́ dànù mélòó ru yín tí màá pa ẹ́ tí wọ́n ní mọ̀. Tó túmọ̀ sí wípé ọba yìí tẹ́ bá wò lọ wò bọ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ń ṣerú nǹkan báyìí sẹ́yìn. Ẹ̀yin ìjọba wa, ẹ bá wa túbọ̀ tójú bọ ààfin kọ̀ọ̀kan. Àwọn ọba mi ń bẹ tó jẹ́ pé olóríire ni wọ́n o, olóríire ni wọ́n kì í ka nǹkan, wọn gbogbo nǹkan tó bá le wọ́n máa ń kà kún fún fúyẹ́, so wọ́n máa ń rí ìlú wọn tò. Àmọ́ ó ṣọ̀wọ́n nínú ọba o, ó ṣọ̀wọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ọba lórílẹ̀ ayé lónìí. Tẹ́yìn ìjọba bá sì fẹ́ rí ìjọba yín ṣe, tẹ́ ní wòye pé ṣé tẹ́ bá kúrò bẹ́ẹ̀ wọ́n padà tún dìbò fún yín, ẹ má gbàgbé yí pé àwa aráàlú àpọ̀jọba lọ o. Àwa tá a jẹ́ aráàlú tó bá gọ́vnà lé lórí àpọ̀jù àwọn ọba lọ. Tiwa ni ẹ ní láti ṣe láti lè protect tí wọn ò fi ní fi ọwọ́ ọlá máa fi jẹ àwọn ará ìlú. Ó pọ̀ káàkiri o, especially nílẹ̀ Yorùbá yìí, ó pọ̀ káàkiri bẹ́ẹ̀. Ẹ jọ̀wọ́ àrọ̀ yín. Ẹ̀yin tọ́lọ́run bá gbé sípò àṣẹ, ẹ fi ti Kárúnà, ẹ fi kọ́gbọ́n o láyé Ànábì Mùsá. Ẹ fi ti Fìríáù náà, ẹ fi kọ́gbọ́n o, tó ní kò sírú òun mọ́, òun lòun dáyé, òun lòun lè jí iṣẹ́ ayé, òun lè pààyàn, òun lè jíyàn. Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ti pọ́ sípò àṣẹ, ẹ máa ronú nípa rẹ̀ wípé ṣé ẹníyàn kan tó yẹ kẹ́ wá jábọ̀ fún ipò tí wọ́n gbé yín sí tẹ́ ti ń pàṣẹ ni? Tẹ́ bá ti ní lọ́kàn yìí pé ẹníyàn kan tẹ́ jábọ̀ fún lọ́jọ́ kẹyìn, ẹ jẹ́ ká fàyè yẹn ṣe dáadáa. Torí pé pò tó wà yẹn, má gbàgbé páwọn ọ̀kan lọ ń bẹ lánàá, àwọn ò sí ń bẹ̀ mọ́ ni wọ́n ṣe bọ́ síbẹ̀. Má gbàgbé pé wọn náà ò ní sí ń bẹ̀ mọ́ tó bá yá táwọn kan tún bọ́ síbẹ̀. Ọ̀rọ̀ wo ló fẹ́ jẹ́ kó sọ nípa rẹ̀? Kí ni story tó fẹ́ kó sọ nípa rẹ̀? Kí ló fẹ́ jẹ́ kí history sọ nípa rẹ̀? Mẹ́sẹ̀jì mi yìí kó máa jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ leadership nílẹ̀ Nàìjíríà àti ní káàkiri àgbáláyé. Yálà ọ̀gá sọmọṣẹ́ ó ń bẹ láàrin wa o, ọkọ síyàwó ó ń bẹ láàrin wa o,
ó ń bẹ láàrin ìyàwó sọ́kọ tọ́lọ́run á ṣe ìyàwó lọ́gàá lórí ọkọ rẹ̀ tí wàá sì máa ṣe agbára lò. Ó dọwọ́ wa o, ó di ọwọ́ wa o, àánú Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Ẹ̀yin ìjọba wa ẹ túbọ̀ bá wa finá mọ́ ọ̀rọ̀ yìí ká rí òdodo ọ̀rọ̀, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.